látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí kì í pọ̀ jù ìjìnlẹ̀ inú ìwé ìròyìn abala kejì rèé o òní ọjọ́ ìkẹjọ ọjọ́ Friday Jímọ̀ olóyin oṣù kẹwàá 2021 ìwé aláwìyé mi sọ pé ẹni ajé yalé ẹ̀dọ́gbọ́n ajé ẹni owó ó wí ó kúdí ego ajé ayálé wa a máa rówó ṣayé wa a máa ní ní àpò a ní ní àkáǹtì ọrùn no gbèsè ló ń jẹ́ bẹ́yẹn. Benjamin Adesina Ọlọ́runtọ́lá ní orúkọ ti èmi. tó bá dọ̀wọ́ tó náà lè sọ ọ́nà máa contest o. fún ipò kíni. ẹ wo akáàbọ̀ ọ̀sábàlá kejì. ilé sọmí lèmi o. abala kejì lẹ́nu wẹ̀rẹ̀ láti kọ́ ní tó ń gba 100.9 FM níbi tó fi jẹ́ pé fèsì onítọ̀ ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀. iye ọmọ àti náà padà bọ́ labala kejì kókó ní labalábá aláṣẹ egun òòṣà bẹ́ẹ̀ ló fẹ́ pàgọ́ náà kọ́kọ́ tó pàgọ́ ṣọ́ọ̀ṣì ní gẹ́gẹ́ abisuru. ẹ wo Ọláyẹmí Àkànní lórúkọ tèmi ohun tí mo gbọ́ ni mo rí. ó dẹ̀ ti pàkíyèsí mi sí o mo ìlọ́dún lẹ́kìtì o kábíyèsí Ọlọ́run tó bá dé àmì torí èèyàn mímọ́ ló ń sọ̀rọ̀ ní agbára Ọlọ́run ìjìnlẹ̀ níwèrè abala kejì rèé orí tábìlì ìròyìn ìwé ìròyìn Nigerian Tribune tó jáde sẹ́ẹ̀mí àti alẹ́pọ̀ láàárọ̀ yìí ni. Vanguard níwé ìròyìn tó àwọn wájú mi lówùrọ̀ tó ní. ṣé ká máa mú ṣé ká rọ lodò no ká máa bu díẹ̀ ni ó gbéra tán o ojúwé kejì ìwé ìròyìn Nigerian Tribune olórogún ni o lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ni mo ti rí eléyìí pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbèrò pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìpínlẹ̀ Edo wọ́n ní ìwọ Obi àti ìwọ Ọ̀rẹ́dò alága wọ́ọ̀dù 4 ó yá ẹ lọ jòkó sílẹ̀ yín náà látàrí kínní àgbèrè ẹgbẹ́ òṣèlú ṣíṣe o àkọọ́lẹ̀ tó gbèrò nìyẹn o ọ̀rọ̀ English àmì ni o ó ní he who lives without discipline dies without honour ẹnikẹ́ni tó bá ń sùn tó ń jí tó ń gbé tí ò ní kóra níjànú fúnra rẹ̀ tí ò tún lè sẹ́ni tó lè kó níjànú pé àwọn kò dá tó kú yóò kú láì ní ọ̀wọ̀ láì ní ọlá o òun ló dín fáfúrò yìí tó wọ́n de pé làásìgbò tó wà ní ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Èdó kò tí ì jẹ́ rodò lọ́mú mi o gẹ́gẹ́ bó ti hàn dé mi pé ní ọjọ́bọ̀ tọ́sídìí àná òde yìí gẹ́gẹ́ bí hàn dé pé ẹni tó jẹ́ igbákejì fún alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP torúkọ tiẹ̀ ó dé mi pé olóyè Dan Obi àti ẹnìkan tẹ́ pé òun ni alága fún ìjọba fún ward 4 ní ìjọba Ọ̀rẹ́dò ìjọba ìbílẹ̀ Ọ̀rẹ́dò tí orúkọ tiẹ̀ náà wọ́n dé mi o ìyẹn ọ̀gbẹ́ni Friday Ẹnúrànà Iyama ó jẹ́ pé wọ́n sọ pé ẹ wò ó látàrí pé ẹ̀ ń ṣe àgbèrè ẹgbẹ́ òṣèlú yá ẹ̀yin méjèèjì ẹ gba ilé lọ ọ̀rọ̀ ìwé aláwòye mi ṣe mú lára pé ojú méjì tí ìlú bàtà ní ìyá ló fi ń jẹ o òun ló wá tẹ̀sán gẹ́gẹ́ bí ìròyìn yó gẹ́gẹ́ bí àlàkalẹ̀ pé wọ́n ṣe ìwádìí pé nígbà tí wọ́n gbé ìgbésẹ̀ yẹn tó jẹ́ gómìnà tó wà lórí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èdó Godwin Obaseki pé ó tẹ̀ ti kúrò ní ìpínlẹ̀ tiẹ̀ kí ló ń lọ ó lọ sí àpapọ̀ ìpàdé àwọn executive ti ẹgbẹ́ òṣèlú PDP tó pé wọ́n lọ ṣe ní Àbújá ẹ̀yìn ìgbà yẹn ni wọ́n gbé gbèsè yìí gẹ́gẹ́ bó tó ní wọ́n ní ẹni tó yẹ pé wọ́n ní kó lóróyè pé kó lọ jókòó lé jẹ́ yìí òun ni alága tó wà ní wọ́ọ̀dù tó yẹ pé gómìnà Obaseki tó yẹ pé ó ti jáde wá o gẹ́gẹ́ bó ti yàn dé mi wọ́n ní ẹ wo àwọn míì tún wà ńbẹ̀ tó yẹ pé wọ́n ní kán gbalé wọn lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìròyìn já mọ̀ pé wọ́n ti fi ẹnìkan rọ́pò alága tí wọ́n yọ nípò yìí kí lórúkọ tiẹ̀ ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó lórí sí ìjọba kì í gbọ́ o àti pẹ̀lú orí ẹni máa ṣekúrè kì í jẹ́ kí aláìsàn ó yè bí wọ́n ti ní ìwọ́kú mẹ́ǹtì àwọn àfi ọmọọba Courage Uyi Ogefa náà fi sí pé ó yá jókòó sọ̀rọ̀ yìí ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ojúwé kejì ìwé ìròyìn Nigerian Tribune mo ka díẹ̀ ńbẹ̀ ni ẹ̀nà ọmọ ẹ̀rà ẹ̀ka wo. ó bá máa ka gbogbo ẹ̀tàn kọ́. tàbí báyìí náà káàkiri. lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tó níbẹ̀ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìnàjò mi sẹ́ ìlú Abẹ́òkúta mo wà látàrí ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ fẹ̀yìntì yẹn lẹ́nu iṣẹ́ ọlọ́pàá mo sọ nípa kọmíṣánná àná yẹn ní ìpínlẹ̀ Ògùn fún iléeṣẹ́ ọlọ́pàá mo sọ nípa Edward Ajogun bàbá ọmọ àti gba ìfẹ̀yìntì kó lẹ́nu iṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí gbèdéke ọjọ́ orí tí ò gbọ́dọ̀ lò yẹn lẹ́nu iṣẹ́ òun lẹ́yìn tó jẹ́ inspector yẹn ọ̀gá àgbà yẹn ó yọ fún òṣìṣẹ́ ọlọ́pàá yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà mo sọ nípa
Alkali Usman baba ó mà ti gbé ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ọ̀tún fún ìpínlẹ̀ Ògùn yá ló máa ṣàkóso ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ní ìsọ̀nípa ẹni méjì o mo sọ nípa Láńrè Bánkọ́lé kọmíṣánná ọlọ́pàá ọ̀tún yìí lọ́sẹ̀ kò dín mọ̀ wípé ó kẹ́kọ̀ọ́ gboyè ẹ̀kọ́ àti èdè Gẹ̀ẹ́sì jáde yẹn ní ẹ̀kọ́ gíga fáfitì yẹn ní ìpínlẹ̀ Èkó kódà wọ́n sọ dín mọ̀ wípé ọmọ ìpínlẹ̀ Èkó ni ẹni tó ó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ọ̀tún yìí ní ìpínlẹ̀ Ògùn kọmíṣánná ọlọ́pàá tuntun tẹ̀sẹ̀ gbọ́ sí ìpínlẹ̀ Ògùn wọ́n jẹ́ kó dín mọ̀ wípé ọ̀kan òjọ̀kan ibi ló ti ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn kódà wọ́n ní òṣìṣẹ́ gan ní Abigi Sọ́gun Ọ̀tà Àgbàrá Owódé Ẹ̀gbá gbọ́kan òjọ̀kan wọ́n ní gbogbo bẹ̀ ni ó ti ṣiṣẹ́ lọ kó ìmọ̀ àti ìrírí jọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá bákan náà ó tọ́ dín mọ̀ wípé kọmíṣánná ọlọ́pàá ọ̀hún wọ́n ní ó ti ṣe gẹ́gẹ́ bí adarí fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá yẹn ní agbègbè Ṣàgámù yẹn ní ìpínlẹ̀ Ògùn níbí bákan náà wọ́n ní òun gan ló tún jẹ́ ìyẹn ní àwọn tó ń darí eré ìdárayá ní apapẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ògùn bákan náà ọkọ̀ òjọ̀kan àwọn tó ti ṣàkójọpọ̀ ìrírí rẹ̀ ó ló ṣetán láti ṣàmúlò rẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn láti rí pẹ́sẹ̀ àní ó tukọ̀ ètò ààbò àti ìṣàkóso ìdáàbòbò ìfinilọ́kànbalẹ̀ ní ìpínlẹ̀ Ògùn dé èbúté ayọ̀ ó wá sọ di mímọ̀ bàbá àforísẹ́nu ó ná ológì ní tàjòdè èkúté ilé yẹn paramọ́ gbogbo ẹni wọ́n ẹnu kú ẹ̀yin ọjọ́ pé ẹ̀ fẹ́ kéè tẹ̀ dáàmú ìgbé àlàáfíà ìpínlẹ̀ Ògùn ní báyìí o ẹnu farasita gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Ògùn sílẹ̀ torí pé ìkókò ní gbómígbẹ̀yìn gbàṣọṣọ ní àtẹni tó tún tẹ̀ láyé bàbàdà kì í ṣe lójú òun ní báyìí o àkó àfojúbà nípínlẹ̀ Ògùn tánẹ̀ kọmíṣánná ọlọ́pàá tuntun ẹfẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ẹfẹ́ lójú bàbá àwọn ìyàwó wọn síbi ṣùgbọ́n ẹ lọ sójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ yẹn òun níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. káàbọ̀ ojú ìwé kejìlá ni mo gbà lọ ìwé ìròyìn Nigerian Tribune olórogún ni o kò gbẹ̀rẹ́ àmọ́ ṣùgbọ́n bọ̀sà lọ́wọ́ ìsàlẹ̀ láàrin gbùngbùn ni mo ti rí pẹ̀lú àkọọ́lé tó kù pé àwọn ẹgbẹ́ kan rẹ̀ o pé gbèsè tí àwọn kan jẹ nílé ìwòsàn pé iye báyìí lẹ́sàn kẹ́ tó fi ilé ìwòsàn yín lẹ̀ pé àwọn ẹgbẹ́ kan ni o wọ́n ní ẹwà owó wọn rẹ̀ asán ẹ̀jẹ̀ kan máa lọ lé wọn yọ̀ǹda wọn níbo ní ìpínlẹ̀ Ògùn ni o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní ara èèyàn lórí wà Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kó wá ran ni lọ́wọ́ èèyàn ló máa rán sí ni o nígbà tí English ṣẹ̀fẹ̀ pé all human beings are the same it is help or lack of it that separate us into class pé gbogbo èèyàn báyìí ni Ọlọ́run dádọ́gba ọjọ́ kẹfà ní ìwé ọ̀rọ̀ Ọlọ́run yá mọ́ àmọ́ ṣùgbọ́n mo ṣe ìrànlọ́wọ́ tí kálukú rí gbà ló fi wá sí kíláàsì ìpele ọ̀tọ̀ọ̀tọ̀ ló dífá fún rètò wọn débi pé àwọn ẹgbẹ́ kan tẹ́ pé orúkọ wọn débi o Neo Black Movement NBM ni o wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ níbo nílé ìwòsàn kan níjà ní ìpínlẹ̀ Ògùn ní olú Abẹ́òkúta gẹ́gẹ́ bó ti hàn ní pé wọ́n gbé ìgbésẹ̀ látàrí pé ilé tí wọ́n ṣe yìí wọ́n fi sọ rí pé àyájọ́ ọjọ́ òmìnira pé ẹni ọdún bá bá láyé kó máa jókòó máa yà pé ọ̀kànléní ọgọ́ta ọdún wọ́n ní ìyíṣẹ́lẹ̀ nìkan o pé wọ́n ti ń sanwó àwọn tẹ́gbẹ́dà pé wọ́n jẹ gbèsè wọ́n ní ó san pé kó tó fi ilé ìwòsàn lẹ̀ pé ilé ìwòsàn fúnra ẹ̀ náà wọ́n tó ń yànda àwọn nǹkan tó jẹ́ pé ó wúlò fún wọn pé ẹ̀yin ilé ìwòsàn fúnra ẹ̀yin náà ẹ ò nílò eléyìí ẹgbà ilé àti pẹ̀lú wọ́n tún ní lẹ́yìn tí wọ́n ti ṣe àyẹ̀wò àwọn ọmọ ẹgbẹ́ yìí nínú wọn gan wọ́n tún yànda ipọ́n ìyẹn ti ṣe ẹ̀jẹ̀ pé látàrí pé àwọn tó máa nílò ipọ́n láti lò fún ìtọ́jú ní pàjáwìrì wọn ni wọ́n tún ṣe léyò ẹgẹ́ bó ti yàn débi ẹni tó jẹ́ pé ààrẹ fún ẹgbẹ́ yìí ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ti Abẹ́òkúta ń bẹ̀ torúkọ ẹ̀wọ̀n débi Káyọ̀dé ọdún ewu ló wá sọ̀rọ̀ ní eléyìí kì í ṣe àkọ́kọ́ ṣe àwọn ó ní ohun tí àwọn kan gbà ní pé kí àwọn tó máa ṣe àánú ṣoore fáwọn èèyàn ọ̀rọ̀ English àmì ló jáde lẹ́nu ní ó ní where help is lacking ó yí àwọn jù bẹ́ẹ̀ lọ pé destiny is tied down pé níbi tí o wà ti sìn lọ́wọ́ àyànmọ́ yẹn máa di sísọ mọ́lẹ̀ àti pẹ̀lú ó yí àwọn lórí pé your happiness multiply when you make others happy pé tó bá ti jẹ́ tó múnà nìkejì báyìí Dubai inú tiẹ̀ náà a máa dùn ní o pé àwọn ń ṣe lé pé tẹ́ bá gbàgbé Nàìjíríà káwọn sọ fún yín pé àwọn ti lọ sí ọgbà àtọmọkọ àtúnṣe gan nígbà kan láti pé àwọn tó ń dá sí àwọn tó wà pé kílẹ̀ yín nílò káyé lè dẹrùn fún yín bí dìgbà tí ẹ jẹ́ pé wọ́n ń yàn dáyé pé ẹgbàlẹ̀ ẹ wo ìròyìn yẹn pọ̀ wọ́n náà wọ́n ń ṣe léyìí láti ṣe àtìlẹ́yìn fún ìjọba tó pé ìjọba nìkan ò lè dá sí a kì í dáyé tún ṣe a kì í dáyé bàjẹ́ wọ́n ní orúkọ ọ̀rọ̀ ìwé aláwòye mi ni pé ajá tí a so mọ́lẹ̀ kò dédé já o orúkọ ajá lóru ajá o Neo Black Movement wọ́n ní orúkọ àwọn olórun àwọn pé káwọn ṣáà máa ṣe ìrànlọ́wọ́ níbi tó bá ti yí sínú àwọn tẹ̀lé lọ káwọn ṣàánú. ojúwe kejìlá ìwé ìròyìn yìí Nigerian Tribune díẹ̀ mo kà ń bẹ̀ ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju ẹ̀rà ẹ̀ka wó. ẹ wo lójú ìwé kẹwàá. Ọlọ́run ló pè rí bẹ́ẹ̀. ẹ̀fíìsì tó ń gbá tó kàwé. tùǹbà sẹ́ẹ̀dì kan kó. lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ìjáde lówùúrọ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ kété mọ́ wa yé bà onírè èlùbọ́ tí wọ́n ga ní èèbà kó tó jẹ́ àjẹrànjú nígbà tí èèbà tá a kọ́ ní sàràwà gbégbó mẹ́jọ ìwò jẹ́ karòyìn àbí tí Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá Ìbà Gani Adams lánàá òde wọ́n sọ di mímọ́ ní pẹ̀lú bóun gbogbo ti ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí
orílẹ̀-èdè nínú àtúntò ẹ wo ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tẹ́bákọ̀ láti ṣe ohun tí ẹ kẹ́ ṣe ẹ̀ka ìṣe àtúntò bó ti yẹ kẹ́ ṣe ewu bẹ́ẹ̀ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni bàbá sọ̀rọ̀ ẹ̀dí mímọ̀ níbi ibi àjọ̀dún ọlọ́dọọdún ẹlẹ́kejì rẹ̀ tó pè ní odò orenu festival ètò wáyé ní ìpínlẹ̀ Ògùn nípínlẹ̀ Èkó ẹnumẹ́àgù nípínlẹ̀ Èkó níbẹ̀ ni bàbá ti sọ ọ̀rọ̀ ẹ̀dí mímọ́ Adam ṣàlàyé lánàá òde yìí níbi tí wọ́n ti ṣe ayẹyẹ òun ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ní ipò tó wà ààyè tó wà pẹ̀lú bá a ṣe dán ní ọ̀nà jẹun tó lè púpọ̀ bàbá bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú òdiwọ̀n iye owó náírà sáwọn owó tó wà nílẹ̀ òkèèrè ní òkè òkun lọ́hùn lẹ́gbẹ̀ẹ́ dọ́là pàǹsì ní ó ní náírà wọ́ kúrúrú tẹ̀lé wọn lẹ́yìn ni ó ní ìtiwọ́ mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ má di wípé ìtẹ̀síwájú máa débà tí kò ti ní dágúre kú àti wípé gbogbo nǹkan pátá ló ti gbówó lórí ohun jò ṣe jẹ gàrí òṣèrà èlùbọ́ gbogbo ẹ̀ pátá òun ló gbówó lórí kódà wọ́n sọ di mímọ̀ ní ọ̀tọ̀ filéde wọ́n ní bẹ́ẹ̀ tọrọ ajé ṣe lọ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ó pẹ̀lú ohun tó jẹ́ pé ó túbọ̀ mú kí oníkálukú máa wu àkótọ́ àti ọ̀rọ̀ ètò ààbò tó ṣe ségesège lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní tìjọba àpapọ̀ bá lè bójútó ètò ọrọ̀ ajé àti àtúntò orílẹ̀‐èdè Nàìjíríà ní ìgbà mélòó ó ní tó tí oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ ṣebí ìṣẹ́ bùṣẹ́ nu ó ní kẹsẹ̀ bá wa tó gbogbo kó wà ọmọ pé ẹ̀ka pẹ̀ ẹ kójú òṣùwọ̀n ẹ sì lè ṣe ohun tá a nílò ní pẹ́jọ́ ẹ bá wa ṣàtúntò ẹ sì rí dájú pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó fi ní lọ́kàn balẹ̀ kódà àyàn ní ìfọ̀kànbalẹ̀ ló láti lè rí pèsè ìtẹ̀síwájú ọ̀tún yóò túnbọ̀ bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹ́ lójú ẹ lọ ṣùgbọ́n fẹ́ẹ́ ló ti bá Gani Adams sọ ẹ lọ sí ojúwe kẹwàá ìwé ìròyìn ìyẹn Vanguard tó jáde lówùrọ̀ tún ní ẹgbẹ́ ìròyìn ọ̀hún ìbẹ̀rẹ̀ tó máa bá pàdé. káàbọ̀ máa gbélé yìí o ojú ìwé kọkàndínlọ́gbọ̀n page 29 ni mo gbà lọ o ìwé ìròyìn Nigerian Tribune olórogún ni o lápásì náà ni mi ò tiẹ̀ pàdé mi ò bá torogún ẹ̀ láàárọ̀ kí ló dé lápásì ni mo ti rí eléyìí o pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbọ́dọ̀ pé kò sí ètò kan pé SARS tó ti kú pé àtúnfẹ́ gbé dìde padà iléeṣẹ́ ọlọ́pàá náà sọ̀rọ̀ sókè pé adákẹ́ má fún wa àmọ́ tẹ́ntì ṣe wọ́n sọ̀rọ̀ sókè pé kò sí nínú ètò àwọn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní adákẹ́ má fọhùn àmọ́ tẹ́ni tí ń ṣe lódì bá fúnra ètò wọ̀de pé iléeṣẹ́ ọlọ́pàá ní Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé yìí àwọn òwúrọ̀ ọlọ́pàá àwọn tó kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́ mọṣẹ́ nípa ti ètò ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ńlẹ̀ yìí jẹ́ pé irin tútù ti ń bẹ lọ́wọ́ tiwọn ó ní láísẹ̀nsì inú iná burúkú iná gbóná iná lọ́la ló ń ti ẹnu ìṣẹ́ni wọ́n ní ẹ wò ó bẹ́ẹ̀ yẹn bá dákẹ́ báyìí lágbára Ọlọ́run tààrẹ ọba dákẹ́ ni pé kò sí nínú ètò àwọn YGP ọ̀gá àgbà àjọ ọlọ́pàá tẹ́ porúkọ ẹ̀wọ̀n tẹ́mi Usman Akari bàbá pé ó wàá dé pé mo dé pé SARS tó ti lọ kí ló ń jẹ́ SARS o ìyẹn ni Special Anti-Robbery Squad pé kò sí nínú tó jẹ́ o pé ibikíbi tí wọ́n ti gbọ́ rolé pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni o ẹgẹ́ bó ti yàn dénú ìwé ayọ̀ ọ̀rọ̀ English àmì náà wọ́n ní the way you think determines the way you feel and the way you feel influence the way you act pé bí èèyàn bá ṣe ń ronú ló máa sọ ọdún tó yẹ pé èèyàn máa ṣe pé kó má di pé ọmọ Nàìjíríà wọn kàn ń pẹ́ SARS ègé ń tẹ́ pé ẹ̀fọ̀ òkùnrin sí SARS tẹ́ pé wọn ti gbàgbé tó dálẹ̀ ní láṣìí àlọ́jọ́ kọjá ń jẹ́ pé kò ìtàn bò mí gan tí jẹ́ pé àwọn àtúnṣe sì ń lọ báyìí pé àwọn kan tó wá ń gbé pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni o ẹ má tẹ̀lé o wọ́n wá pé ẹni tó jágbé ń sọ fún iléeṣẹ́ ọlọ́pàá Frank Ibà pé ìwọ Frank Ibà má dákẹ́ sọ̀rọ̀ sókè gbóhùn sókè jẹ́ káwọn ọmọ Nàìjíríà ti mọ̀ lásìkò yìí kó má di pé èrò kiri tó ń gba náà àwọn ọ̀dọ́ àtàwọn pé ó wá sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ ìwé aláwòye mi ni Frank Ibà mo sẹ́nu pé ìjà ọgbọ̀n ọjọ́ ni àpọ̀n ń gbọ́ kò dáhùn ní lọ́kọ̀ láyà bá àdúrà pa o ó ní ti àwọn ọlọ́pàá kọjá bẹ́ẹ̀ o ìjà ọgbọ̀n ọjọ́ yìí pé àpọ̀n táwọn ń gbọ́ dáhùn ní o torí pé kò fẹ́ kí kan bá jẹ́ pé ẹ má fi sí ọkàn má ti ẹ̀rọ náà pé SARS táwọn ti fagilé wọ́gilé pé ó tún padà bọ̀ wá ó ní ibikíbi tí a bá ti gbọ́rọ̀ yìí bẹ́ẹ̀ pé òtún fẹ́ tẹ́ni o kì í ṣe original kì í ṣe genuine. ó jí ìwé kọ̀ọ̀kan nínú ọgbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune lèmi ti rí ìròyìn tí mo kàn ká díẹ̀ ń bẹ̀ ẹ mọ tí ẹ kẹ́ ṣe ẹ rà ẹ ká wó. bàbá wa dáadáa yẹn ẹjọ́ ọlọ́pàá ó ti fọ̀rọ̀ SARS yóò di jẹ́rí kòtò ti wó. ó ló ti lọ rí láíláí ó ti wó. ibo tó ń tì mí lọ ilé díẹ̀ o. má lọ bọ́ padà ìròyìn làwọn kà o. lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard tó jáde lówùrọ̀ tó ní ìpínlẹ̀ Èkó mọ́ wa níbi tí gómìnà dáadáa ti ìpínlẹ̀ Èkó Mọ́tò nípa Babájídé Sanwó-Olú láàánú èdè yìí wọ́n mà ti yé wọ́n ti faramọ́sẹ̀ àní láti jẹ́ darapọ̀ máwọn òdíje dupò ààrẹ ìyẹn ta nù sọ nípa ìyẹn tó jẹ́ adarí gbogbogbò ìyẹn fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress
NLCA mo sọ nípa Bọ́lá Tinubu fún ọdún 2023 láti lè jẹ́ ọkọ̀ pàtàkì nínú òǹdíje dupò nínú ọdún 2023 ní ètò gbogbogbò èyí tí ó ń bọ̀ lọ́nà. bàbá sọ wípé òun faramọ́ kódà Sanwó-Olú lánàá yìí nígbàtí ó ń sọ̀rọ̀ rẹ̀ lásìkò tí ó ṣe àjọ kúrò lórí àwọn àjọ kan pé wọ́n fara kalẹ̀ gẹ́gẹ́ bí olùpolongo ní apá gúúsù ìwọ̀ oòrùn ìyẹn fún aṣíwájú tọ́pẹ̀ ní Swaga 2023 tí ó wáyé lánàá ní ìlú Ìkẹjà. níbẹ̀ ni gómìnà Sanwó-Olú ti sọ̀rọ̀ ìdí mímọ́ ó ní ẹ wò ẹ̀rí pé ìpínlẹ̀ Èkó ó ti pèsè tó lè ṣe aṣíwájú rere sílẹ̀ ó ní kò jẹ́ ṣe ni o àti pé apá gúúsù ìwọ̀ oòrùn ni ó ní ẹ̀ka ti mọ̀ pé kò sẹ́ni méjì tó lè ṣe ìjọ pé ẹ̀ka tó di wípé àwọn èèyàn tí lè fọ́sowọ́pọ̀ rí àtijáde gbà wọ́n pé ẹni ló tó ṣe ní káyọ̀ ká lè mọ̀ pé òun gan ló lè ṣe torí pé kí ni ipò àyà àti àwọn ọ̀kan òjọ̀kan èyí tó ti ṣe fún ìdàgbàsókè ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ó fún wọn gẹ́gẹ́ bí tó lè jẹ́ adarí orílẹ̀-èdè Nàìjíríà. kódà bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn láti lè fi hàn pé lóòótọ́ bàbá digbidigbi la wà lẹ́yìn yìí ẹ darapọ̀ ẹ pẹ̀lú àwọn tó wà nínú òun díje dupò yẹn náà pa gúúsù ìwọ̀ oòrùn yẹn nínú ètò ìdìbò gbogbo ọdún 2023 ètò ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bí ààrẹ. bàbá ẹ wo gbogbo ara làwọn fi mọ́ o àwọn tó jẹ́ pé wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àjọ tó jẹ́ pé wọ́n máa wà gẹ́gẹ́ bí olùpolongo ètò ìdìbò lápá gúúsù ìwọ̀ oòrùn Swaga 2023 ó ṣe ìfilọ́lẹ̀ lánàá nínú Ìkẹjà yẹn ní ìpínlẹ̀ Èkó ẹ fẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe rí aṣọ tó wọ̀ uniform àti darapọ̀ gbogbo òkè ẹ lọ sójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ yẹn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé yìí. ojú ìwé ọgbọ̀n lèmi gbà lọ ibẹ̀ ń Swaga tèmi wà ìwé ìròyìn Nigerian Tribune onífàkìkì tán tẹ́ta lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ni mo ti rí olórogún ni o àkọlé ó jìnnà ọmọkùnrin jẹ́ nkàwé o àkọlé tó lè gbèrú ni pé ìjọba tèmi kò tí ì fọwọ́ kan owó àwọn ìjọba ìbílẹ̀ o owó tó tọ́ sí wọn pé kí wọ́n fi ṣe kóòtù ṣẹ́ ìjọba tèmi ò tí ì fọwọ́ kan pínpín èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ orúkọ tó wọ́n dé ń bì Abíọ́dún ni o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní wí tèmi dèmi onítàn wọn awí tiẹ̀ kó tó lọ ní lódì fáfúnrẹ̀ tí wọ́n de pé gómìnà tó wà lórí nípínlẹ̀ Ògùn ìpínlẹ̀ iṣẹ́ yá ọmọ Ògùn iṣẹ́ yá ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àná òde yìí ló sọ̀rọ̀ sórí pé ó ní bẹ́ẹ̀ bá ń ṣe gègé ọ̀tẹ̀ ó ní ẹyọ ti asẹ́yìn ẹyọ ti gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹyọ ti ẹ̀kú mẹ́ torí pé kí ni o ìjọba ìbílẹ̀ Ògùn 20 tó yẹ pé ó ń bẹ nípínlẹ̀ Ògùn owó tó tọ́ sí wọn pé ó ń ti òkè bọ̀wọ́ nù pé kò sí ìsìnjọ́ kan àbí ìgbà kan àbí oṣù kan tẹ́ pé ìjọba tòun tó wà lórí lásìkò yìí ó fi ọwọ́ kan owó tó tọ́ sí wọn gómìnà ń sọ eléyìí ọ̀rọ̀ English àmì ni ó ní if you do what everyone else does your difference will not be noticed wíwá pé ohun tí àwọn tó kù ń ṣe nìwọ náà ń ṣe ni wọn ní kíyèsí yàtọ̀ pé mo yàtọ̀ sí wọn jọ gómìnà má kọ̀ ẹ́fẹ́ lásìkò yìí pé òun o dípò kóhun tún yọ ńbẹ̀ òun tún ṣe àtìlẹ́yìn fún wọn ni látàrí pé kí ni pé àwọn ìjọba ìbílẹ̀ yìí ló súnmọ́ àwọn èèyàn jùlọ àwọn ló mọ betí pàtàkì ń tẹ àwọn ẹlẹ́sẹ̀ jùlọ àwọn lẹ́pẹ́ wọ́n ń gbọ́ tí àwọn èèyàn ń wí jùlọ pé nítorí náà pé tẹ bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ o ẹyọ tí a sẹ́yìn tòun kó mẹ́ pé kò sí tó jọ pé òun ó ní tàbá ti ń gbọ́ táwọn kan ń sọ kiri bẹ́ẹ̀ ó lóun ó ní àwọn ayélujára àti pẹ̀lú irú ẹ̀ ò lè ṣàlàyé wáyé ó ní ṣùgbọ́n ẹ̀ka sí ìròyìn ẹlẹ́jẹ̀ ọ̀rọ̀ English àmì jáde o ó ní rumours are created by haters spread by fools accepted by idiots pé ìròyìn ẹlẹ́jẹ̀ àwọn tó kó ìrayàn kákan wá nǹkan kan jùlẹ̀ sí gbòòrò ní gbò ìgbòòrò tó wọn dàrú lọ nípa ẹni tó sọ pé wọ́n sọ nǹkan tí kò rí bẹ́ẹ̀ irọ́ tó jẹmọ́ ìtọ́jú ẹ wá rí àwọn tó pé ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni àṣìwèrè àwọn tiwọn àwọn ọ̀dẹ̀ akéde ní dandan àwọn náà máa ní àgbàgbọ́ bó ṣe sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí o ṣáájú o gẹ́gẹ́ bí mo ti ń wò ó níwòrò ìpẹ́ni tó jẹ́ kọmíṣánná fún ètò ọ̀rọ̀ oyè ní ìpínlẹ̀ Ògùn torúkọ ẹ̀wọ̀n débi Afọlábí Àfọwàpẹ́ ṣáájú lòun ti sọ pé àwọn gómìnà tó gbé àwọn ẹnu ní aago alága ìjọba ìbílẹ̀ tó gbé ìjọba lẹ̀ tẹ́kíyà wọ́n ní àwọn àkànṣe iṣẹ́ mẹ́rìndínláàádọ́jọ 146 tí wọ́n ti ṣe ó ti wá pẹ̀lú ṣẹnu fún pé gómìnà ẹ ṣe àtìlẹ́yìn fáwọn tẹ́ pé wọ́n wà níbẹ̀ lásìkò yìí náà kí wọ́n lè parí àwọn ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ó pọ̀ ojú ọgbọ̀n mo ti rí o ìwé ìròyìn wo Nigerian Tribune ẹni wọ́n padà ẹ̀ka ó ń jẹ́ lójú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard tó jáde lówùrọ̀ tòní níbẹ̀ ni ìròyìn ń wà ó ní ẹwọ́ kìtìntì lẹ́gbẹ̀ẹ́ lákọ̀tún ní ìròyìn wà níbi tí ẹni afurasí ajínigbé kan tó kọ̀ wọ́n de Fúnmi Adénúoyè tí wọ́n ti yìnbọn gbẹ̀mí rẹ̀ láti àwọn olóògbẹ̀mí rẹ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ ni tó jẹ́ pé wọ́n jọ ń jẹ́ ọjọ́ wùwà kò tọ́ ìwà kò bá kú gbẹ̀hún ìwà ìjínigbé nígbà táwọn òṣìṣẹ́ ìṣolétò ààbò Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo tó gbà fi yá wọn tó fẹ̀ sí nílé wọn wọn níbi tó ti fẹ́ sálọ gbó ò lè lọ lọ́ọ́ fi ìbọn fún pákó àwọn ara wọn náà ló yìnbọn fún ìyẹn Fúnmi ọ̀hún torúkọ ẹ̀ mú òde nígbà tọwọ́ tẹ àwọn ẹni afurasí ọ̀hún Adénúoyè ọ̀ni lára àwọn tó jẹ́ pé ó jẹ́ akẹgbẹ́ rẹ̀ ló yìnbọn lò orúkọ ẹ̀ mú òde o ìyẹn Kúnlé wọn ní nígbà tó ń gbìyànjú láti mórí bọ́ kókò tí ẹ̀ bọ́
gbóòrù mọ́ àwọn àmọ̀tẹ́kùn lọ pé wọ́n ń bì ìwọ gan ló sún adébítà àwọn ẹgbẹ́ ló fẹ́ jẹ́ olórí nígbà tí wọ́n jí ọ̀gbẹ́ni kan tó dúkọ̀ rẹ̀ wọ́n di ẹni ọdún 68 tó jẹ́ pé ó pọ̀ náà tó máa ń pín ìyẹn sìmẹ́ntì ohun èlò ìkọ́lé káàkiri fún àwọn èèyàn káàkiri orúkọ rẹ̀ wọ́n de Alhaji Shakirudeen wọ́n sọ nínú ilé rẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn ní Waterside lọ́nà tí lọ kì mọ́lẹ̀ ọba ìgbódìbò ó dọ̀nà ìpínlẹ̀ Ondo láti lọ́ọ́ máa ṣe dúnàdúrà wọ́n sọ di mímọ̀ náà tó fi léde wọ́n ní ẹni tí wọ́n gbé ìbọn lù tó gbẹ̀mí rẹ̀ yàtọ̀ àwọn méjì tó kù tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ ìyẹn Táyọ̀ Ibrahim àti Kúnlé wọ́n ná ọjọ́rú tó kọjá yìí ni wọ́n lọ jí ìyẹn Alhaji ọ̀hún gbé tó jẹ́ pé oníṣòwò sìmẹ́ǹtì ọ̀hún ní ilé rẹ̀ nípínlẹ̀ Ògùn wọ́n sọ di mímọ̀ wọ́n lọ bá gbéra pa ó di Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo láti ìpínlẹ̀ Ògùn tó ti gbé lọ láti lọ síbẹ̀ lọ ṣe dúnàdúrà láti lè gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kódà nínú mọ́tò gẹ́gẹ́ bí àwọn àjọ àmọ̀tẹ́kùn ṣe sọ nígbà tó bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wọn lẹ́nu wò wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ìdúnàdúrà pé wá bí ṣó ní etí rẹ̀ tó mílíọ̀nù 10 nínú àpò ìṣúra rẹ̀ wọ́n ní rọ́ọ̀ gbẹ̀ngbẹ̀ngbẹ̀yìn wọ́n padà fẹnu kò sí mílíọ̀nù 2 wọ́n ní wọ́n ti ń gbìyànjú láti pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú bá ti ṣe ń wọ ọkọ̀ ó ti gba ìfurasí táwọn àjọ àmọ̀tẹ́kùn elétò ààbò rí wọn lọ́ bá gbọ́ fi hàn pé ẹni gba ìfurasí lọ́wọ́ fi tẹ̀ wọ́n ẹni tó gbà tí ọlọ́ṣẹ́ tí ẹni tí wọ́n jí gbé yìí tó mórí bọ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò àmọ̀tẹ́kùn ní wọ́n jẹ́ kó ń fara káṣà àwọn ajínigbé wọ́n ti gbé wọn o ṣùgbọ́n díẹ̀ ló kù òun ti bọ́ háráwárá ṣùgbọ́n òun dúpọ́ gbóṣù bàràbàdà kàkà fáwọn ẹ̀ṣọ́ elétò ààbò àmọ̀tẹ́kùn tí wọ́n fọwọ́ ṣìkún òfin mú kódà bí wọ́n bá ṣe móríbà táwọn àlàyé lọ́lọ́kùn òjọ̀kan pẹ̀lú bó ṣe dín pé ìrìnàjò òun ṣẹlẹ̀ ẹ fẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ fún ìrírí àbí fún nǹkan ẹ wo ẹ lọ sójú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ yẹn òun níbẹ̀ ló balẹ̀ sí gúdẹ̀ lówùrọ̀ tòní. káàbọ̀ ojú yọgbọ̀n pé 30 Nigerian Tribune ni mo gbà lọ́sẹ̀ mo takú síbẹ̀ olórogún ni lókè téńté ni mo ti rí eléyìí o àkọlé tó gbèrò pé ọmọ Maina ìyẹn Faisal ọdún 14 ó lọ́wọ́ wá ni ó lọ́wọ́ wá fún ọdún 14 bí ò ti ẹ̀dẹ̀ sí ilé ẹjọ́ àkọlé tó gbèrò nìyẹn látàrí pé kí ni ó fàyàwọ́ owó ó wí ó kúdí ego ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní òòjọ́ ni wọ́n là yóò ṣẹ̀wọ̀n bó pẹ́ títí ọlọ́run yóò ṣe tèmi oko ló ń ro a máa roko ẹ̀jẹ̀ jẹ́ pé ọlọ́run àṣẹ ń jọ kan ló dín fáfún rẹ̀ tó wọ́n de pé ilé ẹjọ́ gíga tó jẹ́ pé ó fi kalẹ̀ sí ìlú Àbújá ní ọjọ́ bọ̀ tọ́sídẹ̀ẹ́ ní àná òde yìí ló jẹ́ pé ó gbé ìgbésẹ̀ pé Faisal tó jẹ́ pé ọmọ Maina tó jẹ́ pé ó ti jẹ́ pé alága fún àjọ tó pé wọ́n ń rí sí ètò pé owó ìfẹ̀yìntì àwọn bàbá ìyá yàn tẹ́ pé wọ́n ti sin Nàìjíríà wọ́n lè ṣiṣẹ́ lóru nígbà òjò nígbà òrùn pé ó jẹ́ pé owó yìí tó jẹ́ pé òun ti ẹ̀ ń fèsì ó ń kojú ẹjọ́ ń tiẹ̀ torúkọ bàbá yẹn jẹ́ Abdulrasheed Maina ọmọ ẹ̀ tó wá jẹ́ Faisal ọdún 14 nílé ẹjọ́ wọn fún pé wò ó lọ wò wá ní olágbára ọlọ́run látàrí kí ni o pé fàyàwọ́ owó ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó lágbéniga làpọ̀wọ́ abiwàjẹ́ làpọ̀wọ́ ẹ̀dá tó bá ti fẹ́ràn owó láfẹ́ jù lágbára ọlọ́run ìwà rẹ̀ ó bàjẹ́ ni o pé gẹ́gẹ́ bí wọ́n sọ pé ìyá àjọ EFCC ni wọ́n wọ́ wá sí ẹjọ́ pé káyé má bàjẹ́ kégun ní òmò jáde irọ́ o nígbà pé ilé onídàájọ́ tó jẹ́ pé orúkọ ẹ̀wọ̀n débi justice of kọ́nà báyìí ó ní ẹ̀wò ó tẹ́ àwọn lọ́rùn torí pé àwọn àjọ tí wọ́n fi ẹ̀sùn kan EFCC ó ní gbogbo tó yẹ kán ṣe kán là kalẹ̀ kán ṣàlàyé ni wọ́n sọ ni wọ́n ṣe tó mọ́ tó hàn dé gidi pé ẹni yìí pé ẹjọ́ ọdún 14 yìí ọ̀nà 3 ni wọ́n pín sí pé ìkíní ọdún 5 ìkejì ẹ̀sùn kejì ọdún 5 ẹ̀sùn kẹta ọdún 4 ó jẹ́ ọdún 14 àpapọ̀ 5+5+4 ìsìkọ́tò 14 wọ́n wá ṣàlàkalẹ̀ wípé ilé ìfowópamọ́ United Bank for Africa UBA ni wọ́n lò láti sọ pé mílíọ̀nù 58.1 tó lé ọkàn tó gbókan rò pé mílíọ̀nù náírà owó 58.1 ni wọ́n gbé sínú àkáǹtì Alhaji Faisal Fáàmù tó jẹ́ pé bàbá yìí tó jẹ́ pé Abdulrasheed àti ọmọ ẹ̀ wọ́n dẹ̀ gba owó yìí ń bẹ̀ ní 2013 títí wọ 2019 náà kàn ló ń gba kíni pé ọ̀yà ọmú tirẹ̀ ilé ẹjọ́ ni ẹ̀rọ pẹ́ lè ṣe gbé ó yá lọ wò wá lọ́dún 14 ó ju bẹ́ẹ̀ lọ o èmi kàn dánú ko mo ṣẹ́nu ko díẹ̀ báyìí torí pé ojú ìyọgbọ̀n mo ti rí o ìròyìn ọ̀dùnmọ́ nínú àwọn ṣègbọ́n mọ̀ ṣá owó ẹnu wọn mú ìwé ìròyìn Nigerian Tribune ẹ ká o. kábíyèsí Ọlọ́run ó ti rìn jìnnà gbàlẹ̀ onígun oníwòwò túmọ̀ yẹn náà kábíyèsí Ọlọ́run ẹ wo. olórí àwọn drama group gbà kan ni mí so eré orí ìtàgé ni mo sin lójú òye o lè ká kọ̀ sí mi lọ́wọ́. lójú mi ogún ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní lọ́wọ́ kètètè nínú ìwà òkè mo lóní bẹ́lẹ̀ jẹ́ àtúrà kókó sí mọ́ níbi tí àwọn ẹlẹ́sìn lọ́dọ́kọ̀ òjò kan lórílẹ̀‐èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn aṣáájú ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n mà ti ké gbàjarè síta wọ́n ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ẹ wò ẹ gbìyànjú láti fi ojú àwọn amòòkùn ṣe ká àwọn oníwàjà dùn pé wọ́n gbẹ̀mí pásítọ̀ kan
kan Ṣùáìbù Yonara ní ìpínlẹ̀ Kano ẹ sì dájú pé ẹ fojú wọn bá ilé ẹjọ́ tàbí sọ̀rọ̀ nímọ̀ ìyẹn àwọn tó jẹ́ nínú ọ̀ṣọ́jọ́ ẹlẹ́sìn mùsùlùmí Satan ti ìlú Sokoto Alhaji Sa'ad Abubakar àti tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yẹn camp president mùsùlùmí Reverend Samson Ayọ̀kúnlé àwọn lọ́sọ̀rọ̀ nímọ̀ yẹn níbi ìpàdé tó yẹ pé ó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹ́sìn àwọn adá ẹlẹ́sìn lánàá ní ètò wáyé ní ìjọba tó pé New Life All Nations Church tó wà ní Masoni community ní Somada ìyẹn ìjọba Somada ní ìpínlẹ̀ Kano nígbà tó ti wáyé àti ní tíṣẹ̀lẹ̀ sì wáyé ó sọ di mímọ̀ wọ́n ní ẹlẹ́ṣẹ̀ àwọn tó wùwà jàgídíjàgan yẹn àwọn oníwà jàǹdùkú yìí ó ní ò gbọdọ̀ lọ́la jìyà ìjọba àpapọ̀ ẹ lè ṣe ẹ ṣàwárí wọn kó fojú balẹ̀ ẹjọ́ kọ́dẹ̀ jìyà tó tọ́ lábẹ́ òfin láti lè jẹ́ ẹ̀kọ́ fáwọn oníwà jàǹdùkú tó kù láti pé tọ́ba mi lè lọ́bẹ̀ ni á jẹ́ pé kò dà tó ẹjọ́ ẹ bá ṣiṣẹ́ lé lórí kò gbọdọ̀ lọ́bẹ̀ o torí pé pásítọ̀ tí wọ́n gbẹ̀mí rẹ̀ tó lọ́ọ́ mú nílé ìjọsìn ní kì í ṣe ohun tó bójú mu ẹ fi ráyọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé ó lè kò ṣàtìlẹ́yìn àti tó yẹ pé àwọn oníwà jàǹdùkú gbọ́dọ̀ rí kó máa mèrè ẹjọ́ ẹ bá ṣẹlẹ̀ lórí o ẹ fọwọ́ ṣe kún òfin mú àwọn tó wùwà jàgídíjàgan yìí ó jìwé ogun ló wà ẹ̀mẹ́rẹ̀ Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run lábala kejì ọba tí ó ti ń bá wa ṣe bọ̀ tí yóò ní dá wa dá nígbà kọ̀ọ̀kan láéláé òun ló dákú tí kò nípa ó dànù àrùn ṣeré o adúpẹ́ lọ́wọ́ ewúrà gẹ̀dẹ̀gbẹ̀ tá a gbé Fọlájì ẹ̀yọ́ àdógán kan tí bọ́ gbogbo ẹnu ó ṣe ẹ̀yin olólùfẹ́ kan nínú lọ́kùnrin lóbìnrin adúpẹ́ lọ́wọ́ yín sàmà nídìí ẹ̀rọ láàárọ̀ yìí kẹ́mi ọ̀jẹ̀dùn kẹ́mi sport rẹ o Sodiq Akínbólú ọwọ́ ẹ̀ ní láìfù yìí ń bẹ àti Daniel àbí àti Daniel ọwọ́ ẹ̀ ní láìfù yìí wà láìfù yìí ò ní bàjẹ́ o àmì àti àṣẹ o kí n tó máa láàárọ̀ mo ṣe happy birthday sí abilékọ Adégbọlá Olúwatóyìn Sarah mọ́mí ṣe mí lóore nìyẹn abilékọ Adégbọlá Mrs lónìbẹ̀ Olúwatóyìn Sarah many happy returns of the day àmì àti àṣẹ. ọmọ kò mọ ọ̀nà tó máa ń gbà láti fi yọ ara ẹ̀ ó yà á fi mọ́mí Sarah sẹ́yìn. mọ́mí Sarah ni ìyá Sarah ni o. ìgbà ọdún kan láṣẹ dùn. àmì àti àṣẹ o. Kẹ́mi sport kò lè dùn ọmọ ẹlẹ́ bá tí kì í ṣọ̀rọ̀ balẹ̀ lábẹ́ sọ kì í sọ̀rọ̀ ìwé aláwìyé o bá ti. bóyá àwọn ò ṣe Yorùbá ní skul. skul. wà á ti kí ní kíkí wípé asalamu aleykum o lè sọ̀rọ̀ ayé má ṣe wàhálà. bóyá àwọn ò ṣe Yorùbá ní skul. jẹ́ ike ní kíkí tọ́lá jà ní kíkí lákìrì àdójọ gbé ìdá kama pé asalamu aleykum lọ́wọ́ la mọ̀ sí láyé yà lọ ilé ọkùnrin. ẹ wo November 6 ẹ má gbé o ìsìnkú mọ̀mọ́ late chief Mrs Mojirayo Káyọ̀dé Òjó Felicia ìyá àbòkí ọjọ́ kẹfà Ìkòròdú west ni o Ankara wà lẹ́bìbà tẹ́ bá ti kàn sí wa tẹ́ pé àbòkí ọ̀pá mẹ́rin wa ọ̀pá méjì wa ó dé nìyẹn tábà tí ń ṣe 6 yẹn tó lágbára Ọlọ́run báyìí wọ́n ní ṣẹlẹ̀ yìí wa 13 báyìí oṣù November again bùkátà Ọlọ́run ó lòun ní bùkátà gbogbo àwọn bùkátà Ọlọ́run èmi ṣe bùkátà ìṣù àjẹmáṣe ni 2 in 1 nìyẹn o kó tó dayọ̀ anniversary àti ìyìn Ọlọ́run gbóríyìn fún Ọlọ́run series 2 Ankara wà ńlẹ̀ ẹ̀ máa bọ̀ ń bí àti pẹ̀lú ẹ̀ ti ní nìyẹn o. mo tẹ gbogbo ọdún fẹ́ ṣe MC nínú ti ewo náà náà. kábíyèsí Ọlọ́run èmi. ẹ wò títí nígbà tá a lè fi àti pàdé jíwálé ṣe àdúpẹ́ lọ́wọ́ yín filẹ̀ má kò sí. jẹ́ ká da yá da láàárọ̀ yìí. dáadáa òkè òkè lọ́mọdé láṣẹ ìlú màrí Ọláyẹmí Àkànní lórúkọ. Benjamin Adésínà Ọlọ́run tó lọ́dọ̀ kọ́ tèmi ẹ káàárọ̀ o.